pàǹbólàǹbólẹ̀ nsele lókè ògùn lọ́wọ́ ẹ̀yin ará Ìsẹ́yìn àti pé ẹ̀yin Yorùbá tán bá fún yín ní nǹkan pé kẹ́ ẹ fún ilẹ̀ yín ẹ máa fún àwọn èèyàn yín ẹ má máa joyè aládàáni kan jẹ́ ẹ máa ṣe ayasa sílẹ̀ ẹ má ṣe àṣìṣíta ẹ wúlò fún ara lé débi tẹ́ ẹ wúlò fún ara ta ẹ máa fẹ́ káràtà máa pírèsì yín ṣùgbọ́n náà ilé yín ló ń gbóná yìí àwọn ọmọ yín ni wọ́n ń ṣe léṣe lókè ògùn tí wọ́n arrest bó ṣe wù wọ́n yìí ṣùgbọ́n ẹ̀yin ń ṣayé ọlọ́ba ẹlòmíì tó bá wá dé tó bá wá fẹ́ ṣe díẹ̀ ẹ wà tún gbógun tìrú wọn ṣùgbọ́n irú ròǹbòrò náà gbogbo yín o ẹ rántí àwọn ọmọ yín tó wà lókè ògùn lọ́wọ́ àwọn ọmọ Ìsẹ́yìn ẹ̀yin Àmọ̀tẹ́kùn Ìsẹ́yìn kí lẹ̀ ń ṣe fáwọn ọmọ yín kò dáa ẹ̀yin wá ń jíjà ẹ̀yin tẹ́ wá jó lórí wọn ìjà àpò lẹ́ ń jà ìwọ pẹ́là sínà pẹ́là àti bàbá yìí ẹ̀ wá ń bára yín jíjà ẹ̀ wá ń pòwe mọ́ra yín àwọn ọmọ tí iná dẹ̀ ń tán sunkún tẹ̀lé yín lẹ́yìn tó yẹ kẹ́ ẹ̀ dìde sí wọn Ọlọ́run mọ̀ láǹbà lé gbogbo tìyín náà ẹ bá mi wo fídíò tí mo ń wò. sẹ́nìkan nílẹ̀ tòní tọ́mọ̀ yìí fẹ́ sọ pé òun jọ mo tó ju mi lọ́nà jẹ́ ń fọ́ lápẹ̀rẹ̀ kan ẹni tó lọ sọ̀rọ̀ òní màá jẹ́ kí ìwọ fúnra rẹ ọkọ̀ da àti gbogbo àwọn tí ń bẹ ní kí wọ́n da fún wa ẹni tó jẹ́ mo tó nínú wa tó o bá kọ́kọ́ wọ National Assembly gbàrà báyìí employment márùn-ún ó fún àwọn tó bá ṣiṣẹ́ ìgbà tí mo wọ National Assembly ní 2015 ọ̀gá ti point yẹn mo fún mi ní márùn-ún mi mo pe àwọn tó jẹ́ kí wọ́n ràn mí lọ́tà àjọ ṣiṣẹ́ látòkè òkè ẹ fún mi léyìn Azuzu fún mi ní ẹni tí wọ́n ń pè ní easy wọ́n sọ first turn mi ní o ó fún mi lẹ́ni tí wọ́n ń pè ní easy láti Ṣẹ́yìn Mrs. Ogunẹ̀san wọ́n fún mi lẹ́ni tí wọ́n ń pè ní Afizọlárìnrè Algon ó fún mi lẹ́ni tí wọ́n ń pè ní Junaidu èmi fúnra ara mi mo mẹ́nìkan láti Ògbómọ̀ṣọ́ mo mẹ́nìkan láti Ìgbẹ́tì márùn-ún mi pé ní first turn nígbà di second turn mi Azuzu lọ́kìlì mbẹ́ni ó fún mi ní ẹnìkan tí ń jẹ́ Abíọ́dún mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ọmọ Òkèkùn ni mo rán lọ India fún seminar fún course yóò dé ní December tẹ́ bá ń fọ́lọ̀ Facebook ẹ̀ ní mo rán lọ. ẹni tí Mr. Ogunẹ̀san sọ fún mi láti Ṣakí Afizọlárìnrè mo retain rẹ̀ mo mẹ́nìkan láti Sẹ̀pẹ̀tẹ̀rí à ń pè ní Muniru àti Adams láti Ìgbòho mo ti mẹ́nìkan ló mọ̀ sùn márùn-ún mo fẹ́ sọ kínní kan lónìí ní ẹni tó lóun ọmọ Òkè Ògùn sọ fún pé nínú márùn-ún yẹn tí wọ́n fún wa ipe ká fi mú tó bá lè dáko èèyàn kan péré tó mú láti Ṣẹ́yìn àbí láti Ìwájọwà àbí láti Kájọlà àbí láti Ṣẹ̀tíwájú tó mú employment letter wọn wá màá fún ní sínétọ̀ yẹn màá kú òun bẹ̀ fún màá dẹ̀ tó kà pé. àbáriwo kọ́ ẹ̀fọ́ lẹ̀. ẹ̀yẹ kékeré nínú márùn yẹn tọ́jọ́ mo Òkè Ògùn wípé márùn tèmi tó fún mi o mo ti ẹ̀mọ́ èèyàn kan lókè Ògùn yàtọ̀ sí pé màá sọ pé mo withdraw wọn tó kà pé fún pé ẹni àkọ́kọ́ tó mú ọmọ Kogi ẹni èkejì tó mú ọmọ Benin ọwọ́ amú méjì láti Èkó ẹnìkan péré tó mú látọ̀yọ́ state ọmọ Ọ̀yọ́ tó mú. ẹ̀sán tẹ́wọ́. ó fún yín ní employment letter pé òkè yín lọ́dẹ ẹ̀gbọ́n mi pa àwọn tí mo mú wàrà àrùn àbí méjì àbí mẹ́ta àbọ̀ kẹpẹ́rẹ́ ètò ìsọpọ́kọ̀kọ̀ ní constituency tó ń represent. dáa kò fẹ́ sọ̀rọ̀ ní tèbá ṣe pé ọba tó ń gbẹdọ̀ sọ̀rọ̀ I always decide to be focused. Don't discuss people, I discuss issue. àmọ́ tá a bá tètè pinnu tọ́jú mo kò láàrin wa kò ní dùn. Honourable Dr. Shina Pella tí mo jẹ́ aṣojú fún àwọn èèyàn wa níjọba ìbílẹ̀ Ìsẹ́yìn Tẹ̀síwájú Kájọlá Ìwájọwà Federal Constituency láti Ọ̀yọ́ State mo sì tún jẹ́ ayédèrò fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Àsìkò tá a wà yìí àsìkò tí Ọlọ́run fàyè lẹ̀ fún wa láti ṣàtúnṣe ni. Ẹ bá wo bọ́lọ́run ṣe dálé ayé Ọlọ́run dá Nàìjíríà pẹ̀lú oríṣiríṣi nǹkan àlùmọ́ọ́nì èèyàn tó pọ̀ àwọn nǹkan àlùmọ́ọ́nì tó yẹ kó ti di èrè fún gbogbo wa kò ń ṣe bóyá kí Nàìjíríà ṣe ní bó ṣe yẹ kó ló ṣe rí àwọn èèyàn ń sapá ṣùgbọ́n ẹ rí wípé gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì tọ́lọ́run dá sí Nàìjíríà nǹkan tó jẹ́ kó ṣòro fún wa láti gbé dé ibi tó yẹ kó dé kí Nàìjíríà wà níbi tó yẹ kí Nàìjíríà wà nítorí àwọn aṣíwájú tá a ní
aláti láti máa ṣíwájú rere ṣùgbọ́n nínú òṣèlú ti bà nǹkan tó pọ̀ jẹ́. Òṣèlú ẹni tí ó bá pèrè lólóṣèlú ẹni tí ó máa fi ọ̀rọ̀ ara ẹ̀ sílẹ̀ tó máa ṣèlú ọ̀nà ń pè lólóṣèlú bọ̀ nísìnyí àwọn èèyàn ń ṣe ọ̀rọ̀ ara wọn ni wọ́n máa ń sọ̀rọ̀ wá ní èrè òṣèlú ò sí lọ́rùn ọ̀rọ̀ yẹn ló sọ olóṣèlú púpọ̀ dolè tí wọ́n fẹ́ jẹ oríṣiríṣi náà fẹ́ jẹ ṣùgbọ́n àwọn èèyàn tó máa ń dìbò fáwọn olóṣèlú ẹ rí wípé ọdún mẹ́rin òní wọ́n ráyè láti lè tún yan ẹlòmíì sípò ṣùgbọ́n ti 2023 tá a fẹ́ ṣe yìí àsìkò táwọn olóyìnbó ń pè ní transition ni nítorí ìjọba tó wà ń bẹ̀ lápapọ̀ látòkè ó ti ṣọdún mẹ́jọ ó fẹ́ kúrò ń bẹ̀ ìjọba míì fẹ́ wọlé tó bá dá sírò àsìkò bẹ́ẹ̀ ìgbà bẹ́ẹ̀ ló yẹ kí gbogbo wa ká pe àárọ̀ àtọ̀dọ̀fin inú wa ká ronú ká dẹ̀ sòótọ́ ọ̀rọ̀ wọn lẹ́ni tí ó bá dáṣọ fún mi tọrùn ẹ̀ làákọ́ ń wò ká má tẹ̀ lẹ́nu ká má tẹ̀ lówó ká wo àwọn tó jẹ́ pé láti ìgbà tá a ti mọ̀ wọ́n ni wọ́n ti ń ṣe dáadáa ẹni tó bá ti ń ṣe dáadáa pẹ̀lú owó ara ẹ̀ láàrin àdúgbò tó ti ń ṣe dáadáa pẹ̀lú owó ara ẹ̀ láàrin ìlú ó di dandan pé tẹ bá yàn sípò á ṣe dáadáa so àsìkò yẹn la wà yìí àsìkò tá a dẹ̀ wà yìí àsìkò tó jẹ́ wípé ní 2015 gbà tá a dìbò ẹgbẹ́ kan náà látòkè délẹ̀ ni òun ni wọ́n pè ní top to bottom ṣùgbọ́n nísìnyí gbogbo èèyàn ti rí pé top to bottom òfò ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo èèyàn ti rí pé top to bottom ìbàjẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ so àwọn èèyàn ò ṣe top to bottom mọ́ kábíyèsí náà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní èèyàn láṣẹ lásìkò yìí àwọn nǹkan tó lóyìnbó ń pè ní competence capability courage àwọn kan tá a fi identify èèyàn láti lè dìbò fún wọn nìyẹn ní 2023. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tó bá sọ pé ojúlówó ọmọ Òkè Ògùn lóòótọ́ lẹ́ni mo wá sáàfin mi ìrẹsẹ̀ máa wá sáàfin tí máa wọ̀ ló Ṣakí dandan ni pé kí n wá kí bàbá mi kábíyèsí Ọ̀kẹ̀rẹ̀ ìlú Ṣakí ṣùgbọ́n lẹ́ni ìrọ̀lẹ́ tó jọjọ́ pàtàkì nítorí ọjọ́ nínú àwọn ọjọ́ tó tóbi jù òun ni ọjọ́ Jímọ̀ wa so àṣetán ní mọ́ṣáláṣí àdẹ̀darí sí ibi láti kí kábíyèsí so àti bákan náà láti wá tún officially kábíyèsí ti mọ̀ tẹ́lẹ̀ tó dáhùn sọ̀rọ̀ but officially lójú gbogbo èèyàn kí wọ́n lè mọ̀ pé Shina Pellar o pé a wá o láti wá sọ fún wọn pé wọ́n fún wa ní ìyọ̀ǹda àti àṣẹ ká bọ́ síta gẹ́gẹ́ bí ọmọ Òkè Ògùn láti wá bẹ̀rẹ̀ ìjà òmìnira fún Òkè Ògùn èmi tẹ̀lé ń wò nínú gbogbo àwọn tó fẹ́ díje pátápátá àti Ògbómọ̀ṣọ́ ni o àti Òkè Ògùn ni o tó bá sọ wípé ẹni tó so mọ́ bẹ́ẹ̀ jù èmi ni bàbá tó bí mi ọmọ ìlú Ìsẹ́yìn ni ìyá tó bí mi ọmọ ìlú Kìṣí ni pàápàá jùlọ ọmọ ṣífù máa mọ̀ àná kí ni wọ́n àdínní ìkejì ni ìyá tó bí mi nílùú Kìṣí Ògbómọ̀ṣọ́ tó wá sọ yìí LAUTECH ni mo ti kàwé mo ṣe first degree mi ní chemical engineering LAUTECH mo tún ṣe tán mo tún padà síbẹ̀ mo tún ṣe masters in business administration so àwa gbà yọ̀ǹda lọ́wọ́ kábíyèsí àtàṣẹ wọn ni wọ́n dẹ̀ ti fún wa láṣẹ pé ká kójó ká bọ́ síta ká lọ ṣiṣẹ́ ọlọ́run á dẹ̀ fèrè sí. ẹ̀yin náà ẹ wọlé ẹ náà kọ́ àwa ọmọ Òkè Ògùn ni wá ayé sì ń fẹ́ tiwa a dẹ̀ máa gbàdúrà náà kọ́lọ́run máa fìfẹ́ ayé sáwa náà lọ́kọ́ náà káwọn máa fẹ́ tayé kọ́lọ́run máa jẹ́ àṣà ìdá ọlọ́run ìfẹ́ táwọn èèyàn dẹ̀ ti ní sí mi kọ́lọ́run máa pa náà fẹ́ náà láéláé àwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ síyàn tí ṣìṣe á dẹ̀ gbọ́ ọwọ́ ẹniyẹn tí fẹ́ yẹn á di nǹkan mi ọlọ́run ní fẹ́rẹ̀ dómi náà wò ọlọ́run á jẹ́ kí ìfẹ́ náà kó máa lékún sí i ní gbogbo ìgbà tí àwọn ọmọ Òkè Ògùn tó bá dúró tì mí tá a fi rí kíní ìṣe ọlọ́run á jẹ́ kí mi náà ọlọ́run á ràn mí lọ́wọ́ kí n lè ṣàdára ju bọ́n ṣe ń rò lọ agbára ọlọ́run láwọláwọlá kúrọ́tà. bó tẹ́ rí náà ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ò rí bẹ́ẹ̀ kò sẹ́ni tí Shina Pellar kí n bá ṣe wàláì ẹni tó bá sọ bẹ́ẹ̀ àbòsí ló fi sọ èmi kò sí ẹni tí mi kí n bá ṣe mo ń bá bí a ṣe ń bólówó ṣe la ṣe ń bá àwọn ẹlòmíì náà ṣe you understand even àwọn aláàbọ̀ ara mo ń bá wọn ṣe you understand láti ọjọ́ tí mo ti ń ṣe birthday mi láti 2012 ó ti pé 10 years lẹ́ni main celebration birthday mi àjọyọ̀ birthday mi ó máa ń ṣe pẹ̀lú àwọn aláàbọ̀ ara ni you understand birthday mi nìyẹn tó jẹ́ ọjọ́ ìbí jẹ́ pé ń ṣe ló yẹ ká máa gbá ló ká máa gbá yìí ká máa jó kiri and everything à ń ṣe bẹ́ẹ̀ fún wọn so ọ̀rọ̀ tó bá sọ yẹn irọ́ ni wọ́n fi pa nǹkan tó kàn ṣẹlẹ̀ ní pé táyé bá ti yí a máa ń ba ayé yé ni nǹkan táwọn èèyàn láti mọ̀ ní irú èèyàn tèmi jẹ́ láyé ìgbà tí ẹ worú fóònù aláfọyí analog nígbà tí GSM dé ń sìn ṣe rí fóònù aláfọyí mọ́ so táyé bá ń yí a máa ń ba ayé yé ni àwọn tó bá dàbí ìgbà tó yẹ káwọn rẹ́dí láti bá yé wọn wá dàbí ìgbà tó yẹ kó àfẹ́ bá wọn ṣe táwọn náà bá mọ̀ pàdé bá yí tán bá tẹ̀lé wa àbáwọn ìṣe àfihàn fáwọn sókè ní tọ́lọ́ nǹkan ṣayé nípele ìpele
lọ sókè ní ibi tá a wà lẹ́nìí àgbàdo àkáwà ń bẹ̀ lọ́la ká tún máa bá wọn sún síwájú sọ wọn sún síwájú yẹn àwọn kan máa ròyìn pé wọn fẹ́ bá wọn ṣe ni bó ṣe rí nìyẹn. ok ogun ní kí wọn lè gbé wọlé. sọ̀rọ̀ fún yín lẹ́ẹ̀kan ṣé nínú gbogbo ìrìn àjò láyéláyé eléyìí tó yẹ ká kọ́kọ́ wò òun ni kí ni àmì tí Ọlọ́run fi síwájú tẹ́ bá wo èmi dáadáa mo ṣe bẹ̀rẹ̀ sí ń ṣòṣèlú nínú ọdún 2018 ni businessman ni mí tí mo dẹ̀ ti ṣe dáadáa fúnra mi àti àwọn ẹbí mi àtàwọn èèyàn ṣùgbọ́n mo wò wípé nínú gbogbo ohun tí mo bá fẹ́ dì láyé tí a bá bá wọn kópa nínú ìjọba bígbà tá à ń fìyà jẹra wa ni ètòrí wípé ńgbà tá a bá fowó ara wa tá a fi ṣe dáadáa ńgbà tí mo dé tí mo kọ́ fẹ́ ṣòṣèlú fẹ́ ṣe house of rep kí n tó gba tíkẹ́ẹ̀tì APC lásán ní 2018 mo fún ìjọba ìbílẹ̀ 4 tó wà ní ọ̀dọ̀ mi tí mo ti ṣe house of rep mo fún wọn ní bọ́ọ̀ 4 ó jẹ́ 16 kí n tó ṣe house of rep rárá tọ̀ láti kọ́ hostel fún NYSC Ọ̀yọ́ state ló ń lo even kò ń ṣòkè ogun kò ń ṣe senatorial district kan tó ń jàǹfààní NYSC yẹn pẹ̀lú owó ara ti tèmi nìyẹn nítorí bá mú mi máa fowó ara ti tèmi ṣe bẹ́ẹ̀ báwo ni mi ṣe ní fẹ́ ṣe dáadáa fún lò so it is a normal thing láti ṣe bọ́ ṣe wá ráwọn ìlú náà táwọn sọ lóríṣiríṣi òun ni mo ṣe sọ fún yín mo ní responsibility mi ó pé ọ̀nà mẹ́ta ní zone wa wà ó wá kun èmi ó kun Ọlọ́run láti ṣe déédéé àti ṣe dáadáa láàrin wọn Ọlọ́run ti gbé mi rìnrìn àjò tó jẹ́ pé tẹ bá fà mí ní òkè ògùn wa wọn ò ní títí wa ni nítorí ọmọ Ìsẹ́yìn ni mí tẹ bá fà mí lókè ògùn 2 wọn ò ní títí wa ni nítorí ọmọ Kìṣí ni mí tó bá tún dógbòmọ̀ṣọ́ wọn tún lè fà mí torí ìlú téèyàn bá gbé tó bá ti ṣe ọdún 6 tó bá jẹ́ ìlú òyìnbó ni tó bá jẹ́ pé ìlú òyìnbó ni yìí ní pásítọ̀tì Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ torí ibi tí mo gbé lọ́dún 7 ni 7 years. kí n bá wọ Ògbómọ̀ṣọ́ mi jẹ́ tó máa béèrè anywhere mo lè ṣe láti orí general ni Taki ni Starlight ni Gama Sifa Igbó Àgbọ̀yìn Òkè Àánú mo lè rìn l'Ógbómọ̀ṣọ́ tí ò sẹ́ni tí ó fà mí pé kinní kan ìlú mi ni so ti tèmi ni wípé tí n bá ti dáàrin wọn ká ṣe déédéé àti ká ṣe dáadáa pẹ̀lú wọn ká dẹ̀ make sure pé lọ síwájú bá wọn. Ọlọ́run ló rán wa níṣẹ́ èmi dẹ̀ gbà pé Ọlọ́run ò ní rán wa níṣẹ́ láì má fún wa láwọn nǹkan tá a fi jagun ní tó ṣe pàtàkì jù fún wa tó yẹ k'Ọlọ́run fún wa láti kọ́kọ́ fi rìnrìn Ọlọ́run ti fún wa nítorí inú òṣèlú ò lè ṣe láì jẹ́ wípé a wà nínú ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ accord party ṣe jẹ́ ní ọ̀rọ̀ wa lókè ògùn ìjà òmìnira la fẹ́ bẹ̀rẹ̀ fókè ògùn yìí a ti ṣe APC a ti ṣe PDP tẹ́bádẹ̀ wẹ́gbẹ́ APC ìgbálẹ̀ ni àmúgbálẹ̀ wa látọ̀run tẹ́báwo APC ìgbálẹ̀ ni àmúgbálẹ̀ wa látọ̀run a ṣe PDP umbrella ni àmúgbálẹ̀ wa látọ̀run Ọlọ́run wá gbẹ́gbẹ́ lé wa lọ́wọ́ lókè ògùn pé ká lọ fi jà àkọ́ọ̀dù yìí dàbí irinṣẹ́ ìjà ẹni tó ń lọ sókè ògùn tọ́lọ́run fún wa ni àtàǹpàkò òun ni àsíá wa kí là ń fàtàǹpàkò ṣe tó bá fi ń dìbò ni àmì ni látọ̀dọ̀ Ọlọ́run tó ti fún wa bẹ́ẹ̀ tó dẹ̀ ti gbé wa sórí pláfọ́ọ̀mù tó dáa àtowó àtàdúrà gbogbo tá a fi ṣe Ọlọ́run á provide everything. Orúkọ mi ni Honourable Dr. Shina Abiola Pella Muhammadu Tawhid.